káàsán ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀yìn láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn. Ẹ má gbàgbé wípé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànsíraẹni wa lójú òpó ti YouTube bàbá gbàgede ìmọ̀ TV. Ẹ subscribe kẹ̀dẹ̀ tí aago ìránnilétí. Bákan náà lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó ti Instagram gbàgede ìmọ̀ _22. Ẹ láǹfààní láti wá polówó ọjà yín níkànnì BGI TV nípa pípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yín. Èmi ní Àánú Olúwapọ̀ Adéọlá. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn ọ̀hún. Abdulsalami Abubakar ti kéde nípa tó sì ti kérora nípa ogun lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì fi ṣe ìkìlọ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2023. Lórí ètò ìdìbò 2023, àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC tẹkùn gúúsù ọ̀run ni wọ́n ti pín lórí ọ̀rọ̀ Tinubu, Ọ̀ṣínbàjò àti Fáyẹmí. Ọpẹ́yẹmí tó jẹ́ ọmọ ọdún 13 kan ló gba ẹ̀mí ara rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Èèyàn 3 ló ti gọmọ́ná tí èèyàn 6 míì sì farapa bí ẹ̀rọ náà ti kébù tí ó tó 11 kVA náà ló jálulẹ̀ ní ìlú Delta. Àwọn agbébọn ni wọ́n bẹ́ orí ọlọ́pàá tẹ́lẹ̀ rí kan ní ìpínlẹ̀ Imo ní oko rẹ̀ tí wọ́n sì gbé ẹ̀yà rẹ̀ tó kù padà wá sílé. Lábala ìròyìn eré ìdárayá lórí ìfẹsẹ̀wọnsẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ kojú ti Ghana ló ti sọ̀rọ̀ nípa ṣíṣe akọ́nimọ̀ọ́gbà àti gbígbàṣẹ akọ́nimọ̀ọ́gbà fún tikọ̀ Black Stars ṣáájú ife ẹ̀yẹ àgbáyé tọdún 2022. Wáyé o, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí ọ̀gágun Abdulsalami Abubakar ló ti sọ̀rọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà òun ló wà lójú ogun báyìí tó sì ń kojú àsìkò tó le. Abubakar náà ló fi ojú kòtò tó sì kábàámọ̀ wípé ogun láìsí sí ohun tí wọ́n fi dá dúró náà ló ti tàn káàkiri gbogbo àwọn kọ̀rọ̀kọ́ńdò orílẹ̀-èdè yìí níbi tí àwọn èèyàn ti ń gbẹ̀mí ara wọn látàrí ìbínú kékeré. Ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ológun tẹ́lẹ̀ rí ọ̀hún ló sọ̀rọ̀ níbi ìkẹ́kọ̀ọ́ gboyè tí 30 ọdún ti ilé ẹ̀kọ́ fáfitì àpapọ̀ tó ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ìyẹn Federal University of Technology FUT tó wà ní Minna tìṣúlùlù ìpínlẹ̀ Niger ní ọjọ́rú. Ó ní àkókò tó le lágbójú báyìí lórí ọ̀rọ̀ ààbò tó lè jẹ́ wípé ọ̀rọ̀ ogun yìí ló wà níbi gbogbo tó jẹ́ pé kò sí ogun láìsí sí ohun tí yóò tẹ̀yẹ̀ yọ níbi tí àtàrúgbó àti àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń gbẹ̀mí wọn láìsí sí ohun tó nídìí. Abubakar ló sọ̀rọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí náà ló ti di wípé wọn ò tí ì mọ ojúṣe wọn tó sì ké sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti rí pé gbogbo àwọn ìròyìn tí wọ́n bá mọ̀ náà ni wọ́n fi tó wọn létí. Nígbà tó sọ̀rọ̀ síwájú ló ní bá tí wọn ní òṣèlú yìí ló wá ṣe ìkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olóṣèlú pé kí wọ́n fi ọgbọ́n ṣe gbogbo kí wọ́n dẹ̀ má lo àwọn ọmọ àtàwọn ọmọ wọn fún ìwà jàǹdùkú léyìí tí yóò jẹ́ kí wọ́n ṣe ohun tá a mọ̀ pé kò dáa. Ó dẹ̀ ní kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n yàgò fún jíjẹ́ kí wọ́n máa lò wọ́n bíi jàǹdùkú láti fi da àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú. Àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹkùn gúúsù ọ̀run ni wọ́n ti pín báyìí lórí èròǹgbà dídíje dupò ààrẹ ti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó Aṣíwájú Bọ́lá Tinubu àti igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì àti alága ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà Dókítà Káyọ̀dé Fáyẹmí. Nígbà tí Fáyẹmí ní òun sì ń ṣe àyẹ̀wò àti ìbéèrè lọ́wọ́ 3 nínú àwọn gómìnà 5 tí wọ́n wà lẹ́kùn ọ̀hún ni wọ́n ní àwọn wà pẹ̀lú Tinubu tí ẹyọkan sì tí mọ̀ bóyá kó padà sọ́dọ̀ Tinubu àbí sọ́dọ̀ Ọ̀ṣínbàjò. Gómìnà Fáyẹmí tóun náà díjú sí ìjókòó ààrẹ ló ní òun sì ń ṣe àwọn ìbéèrè àti àyẹ̀wò lọ́wọ́ tí kò sì ṣe àtìlẹ́yìn kankan fún Tinubu tàbí Ọ̀ṣínbàjò pé èròǹgbà tòun náà lòun lé kiri. Bákan náà ni akẹgbẹ́ ẹ̀ láti ìpínlẹ̀ Ondo gómìnà Olúwarótìmí Akérédolú ní wọn ò tí ì mú eléyìí tí wọ́n fẹ́ ṣe lérè. Bákan náà ni wọ́n rí wípé gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó, gómìnà Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n wà gbàgbágbá lẹ́yìn Tinubu tí wọ́n sì rí wípé àwọn ò ṣe gbogbo tí wọ́n bá lè ṣe láti ṣe alátìlẹyìn fún Tinubu. Abọ́lárìnwá Ọpẹ́yẹmí tó wà ní ìpele JSS2
ti ilé ẹ̀kọ́ kan náà ló di wípé ní ọjọ́ ajé ló gba ẹ̀mí ara rẹ̀ ní àyíká ilé ẹ̀kọ́ Muslim Comprehensive High School tó wà ní Òkò ní Ògbómọ̀ṣọ́ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti bá òkú ẹ̀ tó mì jolojolo lórí igi tó ti kú. Bákan náà ni wọ́n ní ọmọ ọdún mẹ́tàlá ọ̀hún ni wọ́n gbàgbọ́ wípé ó gba ẹ̀mí ara rẹ̀ ní ọjọ́ kan sí ọjọ́ tí wọ́n rí i torí pé ó sì wà nínú aṣọ iléèwé. Abọ́lárìnwá ni wọ́n ní ó ti kúrò nílé láti ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ 24 oṣù kínní tí kò sì padà wálé. Ẹnìkan ló sọ wípé àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n ti wà tí wọ́n sì ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ ni wọ́n bá òkú rẹ̀ tó mì lórí igi. Bákan náà ni wọ́n ní òkú ọmọ ọdún mẹ́tàlá ọ̀hún Abọ́lárìnwá ni wọ́n rí ní àyíká iléèwé náà pẹ̀lú okùn ní ọrùn rẹ̀. Ẹni tó jẹ́ adarí iléèwé náà Ọ̀gbẹ́ni Salaudeen Ọlágúnjú tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lónìí bó tilẹ̀ jẹ́ wípé Ọpẹ́yẹmí ni wọ́n rí níléèwé ní ọjọ́ ajé tí àwọn akẹgbẹ́ ẹ̀ sì ní àwọn ìṣùgbọ́n tí wọn ò kọ sílẹ̀ wípé ó wà ní iléèwé nínú àkọsílẹ̀ iléèwé tí a mọ̀ sí school register. Bákan náà ni wọ́n ní kò sí ẹnikẹ́ni tó lè ṣàkàwé ohun tó yí ikú rẹ̀ ká tó dẹ̀rọ̀ mọ́ àmọ́ ohun tó sì fa ikú ọmọ yìí náà ni wọn ò tí ì lè sọ báyìí. Akitiyan láti rí òkodoro lọ́wọ́ àwọn ọlọ́pàá náà ló já sí pàbó bó ti di wípé wọn ò láǹfààní láti tètè kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá kọ́lọ́run bá kó bá wa fi ọ̀rọ̀ kí ọmọ náà. Ìpayà ló ti wáyé ní agbègbè Erúmọ̀kọ́wárẹ̀ ní ìjọba ìbílẹ̀ apá àríwá Ògèlè ní ìpínlẹ̀ Delta bí àwọn mẹ́ta ṣe gan pa tí wọ́n gan mọ́ná nígbà tí àwọn mẹ́fà míì fi ara pa nígbà tó di wípé iná kébù eléyìí tó jẹ́ 11 kVA náà ló já lulẹ̀ ìtajà kan ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe sọ wọ́n ní púpọ̀ nínú àwọn tí wọ́n jáde láyé náà ló jẹ́ panápaná kan tí wọ́n so mọ́ agbègbè iléeṣẹ́ tó wà nítòsí níbi tó ti ń gbìyànjú láti dóòlà ẹ̀mí ọmọ tí iná náà tó mú tó sì gan pa nígbà tó di wípé àwọn méjèèjì jọba ọlọ́jọ́ pàdé níbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lánàá nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tó jẹ́ igbákejì ààrẹ agbègbè ọ̀hún Ọ̀gbẹ́ni Joseph ló ní àwọn gbọ́ ariwo kan nígbà tí wọ́n sì fi bọ́ta ni wọ́n rí wípé kébù nínú ilé yìí tó ń gbé iná láti gbé ní gbogbo agbègbè náà òun ló ti já tó dẹ̀ já lulẹ̀ ṣùgbọ́n àwọn kan ni wọ́n ní iná náà ló jálù tí wọ́n dẹ̀ gan mọ́ná tó dẹ̀ di wípé níbi tí wọ́n ti gbìyànjú láti gbé wọn lọ sí ilé ìwòsàn ní 3 nínú wọn ti jáde láyé tí àwọn tó tó 6 náà farapa yánnayànna lákòókò ìgbà tí ìṣẹ̀lẹ̀ kàyéfì náà ṣẹlẹ̀ tí wọ́n ní ó ti tó bí 60 ọdún tí iná ọ̀hún ti sùn sókè ṣùgbọ́n táwọn ti gbìyànjú láti ké sí àwọn àjọ amúnáwá láti bá wọn wá àtúnṣe sí iná yìí kó tó wá di wípé ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ àmọ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ìṣe àjọ panápaná ẹgbẹ́ ìyẹn bí ìdèsè ni wọ́n ní àwọn tí ń wá ọ̀nà láti rí pé ètò àbágbègbè ọ̀hún yóò túbọ̀ múnádóko sí pàápàá láti ṣe àtúnṣe níbi tí wọ́n rí wípé wọ́n ti ṣe àṣìṣe. Àwọn jàǹdùkú ni wọ́n ti bẹ́ orí ọlọ́pàá fẹ̀yìntì kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Ògùtà ní ìpínlẹ̀ Imo ìyẹn Chris Patuma. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọlọ́pàá tó ti fẹ̀yìntì náà ni wọ́n ṣekú pa ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ohun tó rọ̀ mọ́ ikú arákùnrin yìí náà ni wọn ò tí ì lè sọ ṣùgbọ́n ìbẹ̀rùbojo ló ti gba ọkàn àwọn ará ìlú kan. Bákan náà ni wọ́n ní òṣìṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ṣekú pa ní oko rẹ̀ tí wọ́n sì gbé òkú rẹ̀ padà wá sí ilé tó jẹ́ pé àwọn tí wọ́n ṣekú pa náà ni wọ́n gbé padà wá. Ọ̀kan lára mọ̀lẹ́bí tí kò fẹ́ kí wọ́n fi orúkọ òun léde ló ní ṣípò bí wọ́n ti ṣekú pa ọlọ́pàá fẹ̀yìntì eléyìí táwọn èèyàn mọ̀ sí EPs òun náà ló sọ mọ̀lẹ́bí náà sínú ìbànújẹ́. Bákan náà ni ọba aláyé ìlú ọ̀hún Eze Blaze Uba ló ti ní bí wọ́n ṣe pa arákùnrin yìí náà ló ti di wípé àwọn ti fi tó àwọn ọlọ́pàá létí nígbà tí wọ́n ké sẹ́ni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Mike Abatam ló ní ìwádìí ti ń lọ lọ́wọ́ láti mọ ohun tó ṣokùnfà bí wọ́n ti pa arákùnrin yìí tí wọ́n dẹ̀ gé orí ẹ̀ sóko tí wọ́n dẹ̀ gbé òkú rẹ̀ wá sí ilé. Lábala ìròyìn eré ìdárayá ẹni tó jẹ́ olórí akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Dínátọ̀ òun náà ló ti kọ ọ̀rọ̀ kan léyìí tó ń sopọ̀ mọ́ ipò ẹ̀kọ́ṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ti Black Stars ẹ̀rọ tí wípé orílẹ̀‐èdè Ghana òun ló ti yọ Milovan Rajevac lẹ́yìn ìgbà tí wọ́n yọ Black Stars kúrò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìdíje ti AFCON 2021 rọ́ọ̀yì náà ló wá di wípé wọ́n ní ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó forúkọ sílẹ̀ láti rọ́pò Milovan Rajevac ṣáájú ife ẹ̀yẹ FIFA àti Ghana 2022 léyìí tí wọ́n fẹ́ kojú orílẹ̀‐èdè Nàìjíríà ní oṣù kẹta ṣùgbọ́n arákùnrin òun náà ló kọ̀ tó ní wípé kò sí ẹnikẹ́ni tó ké sí òun fún ti ipò tó ṣí sílẹ̀ náà
arákùnrin ẹni ọdún méjìdínláàádọ́rin náà ló ní yóò jẹ́ ohun tó nira láti máa ṣe akọ́nimọ̀ọ́gbá àwọn ikọ̀ míì lẹ́yìn tó di wípé wọ́n fẹ́ kojú ikọ̀ tóun ti kúrò tó jẹ́ ikọ̀ ti Super Eagles. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àpapọ̀ ilé wa fún ti àkókò yìí, àmọ́ ká tí ó dánu dúró ẹ gbọ́ kókó eléyìí tá a ti mẹ́nubà ṣáájú. Àti kà á nínú ìròyìn lẹ́kùnrin pé Abdulsalami Abubakar ló ti kérora nípa ogun lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì sọ̀rọ̀ ìkìlọ̀ ṣáájú ètò ìdìbò gbogbo tọdún 2023. Bákan náà la jẹ́ gbojúmọ̀ fún yín lórí ètò ìdìbò ọdún 2023 wípé àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹkùn gúúsù ìlà oòrùn ni wọ́n ti pín lórí ọ̀rọ̀ dídíje dupò ààrẹ ti Tinubu, Ọ̀ṣínbàjò àti Fáyẹmí. Ọpẹ́yẹmí tó jẹ́ ọmọ ọdún 13 kan ló ti gba ẹ̀mí ara rẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Bákan náà láti jẹ́ kó dìmọ̀ fún pé èèyàn 3 ló ti gọmọ́ná tí àwọn 6 sì farapa nígbà tí ẹ̀rọ iná kan já lulẹ̀ ní ìpínlẹ̀ Delta. Àwọn agbébọn ni wọ́n ti bẹ́ orí ọlọ́pàá tẹ́lẹ̀rí kan ní oko rẹ̀ tí wọ́n dẹ̀ dá òkú rẹ̀ padà wá sílé ní ìpínlẹ̀ Imo. Lábala ìròyìn eré ìdárayá fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kojú ikọ̀ Ghana ní irọ́ ti sọ̀rọ̀ nípa bí wọ́n ti ní ó fẹ́ gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ti Black Stars ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ fi àìyẹ àgbáyé títí ọdún 2022. Ẹ má gbàgbé wípé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìkànsíra-ẹni wa lójú òpó ti YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV. Ẹ gbìyànjú kẹ́ subscribe kẹ́lẹ̀ tí aago ìránnilétí. Bákan náà lójú òpó ti Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó ti Instagram Gbàgede Ìmọ̀ _22. Ẹ láǹfààní láti wá polówó ọjà yìí níkànnì BGI TV nípa pípe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yín. Títí ìrọ̀lẹ́ tá ó tún pàdé lórí ìròyìn àgbáyé. Èmi ni Àánú Olúwapọ̀ Adéọlá. Ẹ káàsán.